Olódùmarè ìbàrẹ̀ o, Ọlámi ìbàrẹ̀ o, Ọ̀pọ̀dámi ìbàrẹ̀ o, Àṣẹdámi ìbàrẹ̀ o, Àràkàràkàkà ìbàrẹ̀ o, gbogbo àràkà ìbàrẹ̀ o, Onílẹ̀ṣà ìbàrẹ̀ o. I am really thankful for the opportunity on behalf of my family and all our friends. We want to get the opportunity to show you something we have in mind to propose it, to present to you, and we would love for you to see it and see what we have to present for us. I think it will be really of your players and we are trying to show you. I really thank everyone for being here today. I think this is a big year, and I think this year gives us the opportunity. It will give us the opportunity to be stronger and stronger to face the good weakness for the year. So we need to continue feeding our leaders and continue praying for our leaders. As long as our leader is strong, we'll be strong too. So we need to make sure our leaders stay strong, healthy, and be profitable so we can follow our leaders. So I really thank you for everything on behalf of our family, on behalf of my group, and thank you very much. Gbogbo àwọn ìyá nífà bá ṣe àbá gbogbo olódò mẹ́rìndínlógún bá ṣe o. Ìbá ọmọdé awo bá ṣe ìbá awo bá ṣe ìbá gbogbo awo pátápátá bá ṣe ìṣèbá gbogbo orí ọ̀rọ̀ bá ṣe o. Olú ìṣẹ̀ṣe àràbà àgbáyé ìbá ẹ̀rọ ìbá ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ọjọ́ òní. Ọdọọdún ni ó ń dùn sí kábíyèsí. Pàápàá jùlọ gbogbo àwọn ìjẹ wa káàkiri àgbáláyé láti USA mo ṣe bá. Ìbáṣe Argentina mo ṣe bá. Ìbáṣe láti Republic of Benin ìbáwọ̀. Ìbáṣe àti gbogbo olú ìlú tẹ́ ti wá Brazil ìbá. Ìbáṣe Cuba mo ṣe bá yín o. Ìbáṣe àjọṣepọ̀ wa àtúbọ̀ máa mú ọdún kò sí. Inú mi dùn yàtọ̀ nígbà tí mo gun òkè àgbọ̀n ìrìngún lánàá. Mo sọ fún yín pé ọdún yìí ó yàtọ̀, ó yẹ wá, gbogbo wa ló yẹ. Tí ọjọ́ alẹ́ gbogbo wa bá lè dára, ọ̀pọ̀lọpọ̀ ọdún fara máa rí. Àṣẹ wà. Ọjọ́ alẹ́ tèmi á dá o. Ọjọ́ alẹ́ tèmi á dá o. Ibi tí ló ní dùn dé. Gbogbo wa la mọ orin náà ṣùgbọ́n mo ṣe àdàmọ̀ orin náà fún àdúrà náà ni. Kábíyèsí. Títí dàárọ̀ àdúrà mi gbà lórí gbogbo yín. Lọ́jọ́ kẹtẹ ayérayé. Bí igi tẹ́rẹ́ ṣe yẹ gbó, kábíyèsí, ó máa yẹ wá lọ. Àṣẹ wà. Bí Èṣùmàrè tó ṣe yẹ ojú ọ̀run torí tó bá ti yọ báyìí ọmọdé máa gbé ojú sókè láti wò ni àgbàlagbà máa gbé ojú sókè láti wò. Kábíyèsí. Ìkà ìlú ẹni tó ní owó nínú agbójú sókè láti wò. Onínúure á wò ó nítorí pé ó máa dùn yẹ́rẹ́yẹ́rẹ́ ní. Bí Òṣùmàrè tó ṣe yẹ ojú ọ̀run ó máa yẹ wá ní. Àṣẹ wà. Bó ṣe ń yẹ wá kò ní yẹ̀ sílẹ̀ fún wa. Àṣẹ.
ọdún Ifá tó yẹ wá lọ́dún yìí ọdún tó wà dúdú báyìí lọ. Oníṣẹ̀ṣe Adífálọ́jà okú oríire o. Kábíyèsí. Okú oríire o. Kábíyèsí. Okú oríire. Kábíyèsí o. Ẹ jẹ́ kábíyèsí o. Kábíyèsí o. Torí pé èkú gbà ẹ látọjọ́ iná ọ̀nà. Èkì gbogbo láràbà pátápátá. Mo kí yín. Ṣé mi ni mo jìnnà sí ni àbí ẹ̀yin lẹ jìnnà sí mi? Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ìpàdé wa ìjókòó wa ta máa ń ṣe á ti lé lọ́dún bí ọdún kan sọ́dún méjì láti ṣe kẹ́yìn. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ má jẹ́ kí ó máa pẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́. Àlébù lè wà lọ́wọ́ tèmi náà torí sálọ sọ́tún sálọ sósì. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ gbé súnmọ́ onírìṣà. Kí ló ń jẹ́ ṣe? Wọ́n ní kí ẹ gbé súnmọ́ onírìṣà. Ẹ̀yin lẹni ní ẹ gbé súnmọ́ mi. Kábíyèsí. Ẹ jẹ́ kábíyèsí o. Kábíyèsí o. Ẹ gbé súnmọ́ mi tó. A fi àjọ sílẹ̀. A máa ń dájọ́. Torí ẹ̀fí mi ṣalága gbogbo ìjọ àràbà pátápátá a lè máa ń dájọ́. Mo mọ nǹkan tá a ti dábí ọdún bíi méjì mẹ́ta sẹ́yìn ó yẹ ká ti máa dání kábàá láti ń dání kí ló dé tá a ṣe lè ní ilé ìfowópamọ́ fún gbogbo Ifá bank. Ẹ lọ kọ sílẹ̀ o á ṣẹlẹ̀ o. Kábíyèsí. Tó jẹ́ pé gbogbo ìjọ ẹlẹ́sìn Ifá báyìí a máa ran ara wa lọ́wọ́. Kábíyèsí. Ìka ọ̀dọ́gba ṣùgbọ́n lọ́wọ́ ẹni tó bá ní àgbà fún ẹni tí ò ní. Kábíyèsí. Káyé kó bá lè gún lẹ́ẹ̀kan sí àràbà okú oríire. Kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àràbà Ìbàdàn ẹ̀ ṣó o kábíyèsí àdúró tí o ti bá rí orí mi máa ń wú gbogbo yín pátápátá. Àràbà láti Òwòrò Òṣòkí. Àràbà òkè. Àràbà kan náà wà tó lé tẹ̀lé. Àràbà ìgbórúkọ ẹ̀ náà ó já gbogbo ẹ̀ka tó ní. Àràbà ìdákó náà ìjọba fún wọn sókè. Ojú kàràbà kan méjì ni wọ́n báyìí. Àràbà wúlò là. Àwúre ẹ bá gbàdá. Wọ́n gbé ìṣẹ̀ṣe sí orí púpọ̀. Olúwa máa bá mi dúró tì í. Mo kí yín torí pé ọ̀rọ̀ gbogbo wa náà ní ìṣẹ̀ṣe gbogbo wa tá a bá gbé ga torí bá bá ṣe gbé gbà ẹ̀ wọ́n ṣe máa bá gbé o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni torí bá tó bá ṣe gbé gbà ẹ̀ wọ́n ṣe máa bá gbé tá a bá gbé yẹ́gẹ́yẹ́gẹ́ wọ́n máa gbé yẹ́gẹ́yẹ́gẹ́ lákòótán òdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́gbọ́n méjì tó tún jáde oṣù ọdún ẹ̀ náà tí òṣùṣù ọwọ̀ tó bá parapọ̀ báyìí wọ́n máa gba ìlú rẹ̀ máa mọ́. Wá rọ gbogbo wa ọdún tuntun tá a bẹ̀rẹ̀ torí ọdún tuntun wa rèé o. Tí Ifá àgbáyé bá ti sọ̀rọ̀ ọdún tuntun á bẹ̀rẹ̀ oníkálukú á padà sóko òjò àárọ̀ rẹpẹtẹ tó bá ti rọ̀ dáadáa èrè oko á bẹ̀rẹ̀ sí jáde ọdún ìdúpẹ́ á wọlé ọdún Ògún nígbà tí ọjọ́ dọjọ́ ní tí gbogbo wa tá a fi ń ṣe ilé ayé
ọdún tuntun tó bẹ̀rẹ̀ abáwaláyé o. àṣẹ. ànírìnrà o. àṣẹ. ọdún yìí yàtọ̀. ìdájí ni mo rí ìyàtọ̀, gbogbo wa lára wa balẹ̀. kò tí ì dàbẹ́ ní pé à ń kánjú, èmi kan wú ìwà ẹ̀rọ kánjú, ṣùgbọ́n ara mi tún ṣe balẹ̀ náà. inú mi dùn. orin tá a kọ lókè àgbọnà lèkún lánàá, orin náà òun náà ni ó máa fi jẹ́ kó yẹ wá lọ. bó ṣe ń yẹ wá kò ní yẹ sílẹ̀ fún wa. ọlọ́gbọ́n méjì tó jáde, ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ ká dira wa mú bí òṣùṣù wọ̀ ó jáde níbẹ̀. ẹ má fojú ta ẹnikẹ́ni dànù. kò sẹ́dá tó mọ ọ̀la. gbogbo àwọn ọmọ kéékèèké, àwọn awo kéékèèké, àwọn tán máa dà lọ́la. níṣẹ́jú àkàn kò sẹ́ tó mọ tẹ́nikẹ́ni máa dà. àní sanwó o. àṣẹ. àti gbogbo wa gbélé ayé wa ṣe. Ọlọ́run Olódùmarè á jẹ́ ká gbélé ayé ṣe o. àṣẹ. lákòótán ó kí gbogbo wa wípé a kú ọdún, a kú ìyẹ̀kú, ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀rọ. àṣẹ. ẹ bá mi ní pé igi tẹ́rẹ̀ yẹ gbòòrò, òṣùpá rẹ̀ wà lọ, ọdún ifá èyí rẹ̀ wá o, ọjọ́ ọ̀la ní agbára. igi tẹ́rẹ̀ yẹ gbòòrò, òṣùpá rẹ̀ yẹ o, ọdún ifá èyí rẹ̀ wá o, ọjọ́ ọ̀la ní agbára. ọjọ́ ọ̀la ní agbára. ọjọ́ ọ̀la ní agbára. àní igi tẹ́rẹ̀ yẹ gbòòrò, òṣùpá rẹ̀ yẹ o, ọdún ifá èyí rẹ̀ wá o.